Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Fubara ti fẹ̀sùn kan olórí òṣìṣẹ́ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers ìyẹn Uwaeke. Ó ní wọ́n ń lò ó ni. Ó ní wọ́n sanwó fún un láti parọ́ mọ́ òun ni. Ó rọ gbogbo ọmọ Nàìjíríà láti kọ etí dídi sí gbogbo ọ̀rọ̀ tí Uwaeke bá sọ. Ìyàwó Uwaeke náà ti pariwo síta o. Ó ní káwọn ọmọ Nàìjíríà ran òun lọ́wọ́ torí inú ewu ni ọkọ òun wà. Àtíkù àti iléeṣẹ́ ààrẹ ti ń fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lórí ọ̀rọ̀ pé Àtíkù gba owó lọ́wọ́ Sanwó-Olú lásìkò ìpolongo ìbò ọdún 2023. Iléeṣẹ́ ààrẹ ní irọ́ pátápátá ni Àtíkù ń pa. Àjọ EFCC ti ṣíṣọ lójú ìdí tó fi kéde Aisha Ashimogu gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Àjọ International Monetary Fund IMF ti yan Tony Elumelu gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ aláṣẹ lẹ́ka ìrónilágbára. Ààrẹ Tinubu ti yan Felix Morka tó jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ alága fún àwọn ilé ẹ̀kọ́ gíga tìjọba àpapọ̀. Ìgbìmọ̀ àwọn oníṣòwò orílẹ̀-èdè China ìyẹn Chinese Chamber of Commerce ní ìpínlẹ̀ Èkó ti ní àwọn kò lọ́wọ́ nínú bí àwọn kan ṣe yìnbọn mọ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò lẹ́ka ìwọléwọ̀de ní ìpínlẹ̀ Niger. Òní yìí ni wọn yóò ṣe orò ìpẹ̀bí tó gbẹ̀yìn fún Aláàfin tuntun Ọba Hakeem Ọ̀wọ̀ Adékìíní ní ojúbọ Ṣàngó tó wà nílùú Kòso lọ́yọ̀ọ́. Ìròyìn eré ìdárayá. Lẹ́yìn tí Victor Boniface ò rí àwọn mì fún ikọ̀ Super Eagles, ó ti mi àwọn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayer Leverkusen. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.